gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo kí Trump má wá o, kò sí genocide o, kí Trump má wá o, irọ́ ni wọ́n ń pa o, wọn ò pa kìrìsìtẹ́nì o. Ṣé ẹ ti rí original video ti church àwọn tí wọ́n lọ pa ní Kwara nínú church? Ẹ ti rí original video yẹn ṣá? Ẹ lè wo ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ wò, bẹ́ẹ̀ bá dẹ̀ wò, bẹ́ẹ̀ bá lami lójú, ọ̀dájú nìyí. Ṣó tàbí ò tán? Kí Trump má wá o, tó bá wá yóò wá kọ́rọ̀ ajé wa ni o. Àtọ́wá àti ọ̀wá, ṣebí àwọn tó ń pariwo wọn ò pa kìrìsìtẹ́nì. Ṣé ẹ rí fídíò yẹn ṣá? Kò ṣe fi hàn lórí YouTube. Wọn bí ẹni náà rí kó wò kó má sọ̀kan. Ìpakúpa làwọn ará bí pa àwọn ènìyàn. A dẹ̀ ń pariwo pé ọ̀kan ṣoṣo ni wá. Sọ́kan ṣoṣo ni wá báyìí ṣá? My God. Ṣé ọ̀kan ṣoṣo ni wá báyìí ṣá? Díẹ̀ la rí nínú fídíò yẹn o, tí wọ́n sì jù síta o. Lẹ́yìn tó kan èmi lọ́wọ́, ẹni tó sẹ̀lẹ̀ sọ pé díẹ̀ ni, láìsí labatíọ̀. Àwọn tó ń jọ́sìn jẹ́jẹ́jẹ́. Ǹjẹ́ ẹ ti rírú ikú báyìí kán fi pa àwọn èèyàn nínú mọ́ṣáláṣí? Tó bá wà, ká gbà páwọn ọmọ ìyá wọn ni wọ́n pa. Èwo ni tọmọ ìyá ọlọ́mọ ìyá? Ṣé ẹ̀sìn ni yìí? Ẹ̀sìn kọ́ o, wọ́n sá sábẹ́ ẹ̀sìn ni o. Ẹ̀yin ìjọba wa kílẹ̀ ń wò? Ẹni kí Trump má wá, ipá wo lẹ̀ ń sà? Àwọn ò ṣetán láti ba ìjọba jẹ́, àníjọba kan ò dáa, ẹ jogún kínní ni. Ṣùgbọ́n ṣé bí yóò ṣe máa lọ rèé? Kò sí èèyàn tó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti gbèjà rẹ̀. Ṣùgbọ́n ṣé wọn ò mọ lé ewúrẹ́ kàn gírí? Ṣé àwọn ará bí ṣetán láti jáwọ́? Ìkàmọ̀ ni ẹ̀yin èèyàn yìí o. Dúkìá ọrọ̀ ajé ó dáa kò dáa, kí la fẹ́ fi wé nínú ẹ̀mí èèyàn tó pọ̀ tó báyìí tó pọ̀? Ẹ ṣàánú ni o. Tí ò bá sí ipá tẹ́ fẹ́ sà, ẹ má dí àwọn olùrànlọ́wọ́ lọ́wọ́ láti sọ pé kán má wá ran àwọn ènìyàn lọ́wọ́. Ṣé ẹ rí bó ti ń dójú ẹ̀ bọ̀? Ọ̀sẹ̀ mélòó, ọjọ́ mélòó ni lẹ sọ pé kò sí ní tó jọ́ tọ́rọ̀ Trump wáyé táwọn aráabí tó gbìnàyà tẹ́ dá wàhálà lẹ̀. Bá a bá sọ̀rọ̀, bí wọ́n bá sọ̀rọ̀, ẹ̀wọ̀n ni fún ẹni tó bá ń sọ̀rọ̀, ẹ̀wọ̀n ni fún àbí? Ẹni ìyá jẹ́ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́. Ṣérú orílẹ̀-èdè tó yẹ ká wà nìyẹn? Ọmọ ìyá dà nínú ẹni tó ṣe ọmọ ìyá ẹni ẹlẹ́ni báyìí. Èdè wa ò jọra, ìwà wa ò jọra, ìṣe wa ò jọra. Ẹlọ́kan ṣoṣo ni wá. Ká wá gbà wípé àgbàpọ̀ kan ṣoṣo ni wá. Ṣé ọ̀kan ṣoṣo ni kí ìyà máa jẹ àwọn ẹnìkan, kí àwọn ẹnìkan sì máa ráìdì wọn gbé? Àwọn nǹkan kan kó ọ̀bẹ kwàdárìn gbébọn rìn. Kò sí òfin tó mú wọn tó dè wọ́n. Àfi kẹ́ ẹ tó fowó ìjọba, kẹ́ ẹ tó fi bọ́ wọn pé wọ́n ti bọ́, wọ́n ti kúrò nínú wàhálà, wọ́n ti láwọn ò ṣe mọ́, àwọn ò ṣe báńdíìtì mọ́, ẹ kó wọn sínú iṣẹ́ ológun. Wọ́n tún dénú iṣẹ́ ológun, wọ́n tún ṣekú pa ológun, wọ́n ṣekú pa aráàlú. Bẹ́ẹ̀ kí ní ọ̀jáwó kò dínkù. Ṣé ìyá máa rẹ́ni tó fẹ́ ràn lẹ́rù kó sọ pé kó mórí wá kó fọrùn rẹ̀ kó tún bàálù kọjẹ́? Kí ló dé tẹ́ ẹ̀ pé àjọ tó nírònú kẹ́rò wípé kíní yìí ò dáa? Ó mà ṣe o. Ẹ̀ẹ́dẹ̀jọ́ ikú tẹ́ fi pa àwọn tó nínú chọ́ọ̀chì tá a sọ yìí, ikú burúkú ni o. Ikú burúkú gbáà ni o. Fídíò rẹ̀ ò ṣe é fi hàn o.
tó bá jẹ́ nítorí ẹ̀sìn ni ṣé sòótọ́ fún yín ẹ̀sìn yẹn burú, ṣùgbọ́n mo fẹ́ nígbàgbọ́ wípé kì í ṣe gbogbo ẹni tó ń ṣe ẹ̀sìn Islam nínú wọn gan ló máa rí bẹ́ẹ̀, ṣùgbọ́n ó ní nǹkan kan tí wọ́n ń wá, ó ní tí wọ́n fẹ́ ṣe fún ìran Yorùbá. Ǹjẹ́ mo rántí mo ka àkọlé kan tó bá jòótọ́ gbogbo bí wọ́n ṣe dá Boko Haram lẹ̀. Wọ́n mà dáko àwọn èèyàn nínú àwọn tó jẹ́ olórí wa táwọn olè ní ẹni wájú lórílẹ̀‐èdè yìí, bẹ́ẹ̀ni tó kọ́ ṣe kọ́ bó ṣe bẹ̀rẹ̀. Wọ́n ń dákọ pé lágbájá ó mọ̀ nípa ìtẹ̀mọ̀dó mọ̀ nípa ẹ̀. Àwọn olórí àwọn tí wọ́n ń pa àwọn ènìyàn yìí a tún ń gbé wọn wá sílẹ̀ Yorùbá, a sì ń gbàbọ̀dè fúnra wa. Wọ́n ń wá ẹ̀ sì rí sọ pé kán dẹ́kun kán bá wọn sọ̀rọ̀ ṣe bí wọ́n bá wọn ṣèpàdé. Tí wọ́n bá ní bá wọn ṣèpàdé lẹ́ni tó bá dọ̀la ẹ̀mí àtúnṣẹlẹ̀, ṣé bó ṣe máa lọ rèé? Ọ̀rọ̀ yìí mọ̀ tí a mọ̀ ti pè lówó mọ̀ ti lárónù, wọ́n mọ̀ ti dé ìpínlẹ̀ Ògùn. Àárọ̀ ìmojú fídíò kan níbi tí wọ́n ti dá màálù bọ́ sójú títì bíi pé ta ni ó mú mi nílùú onílùú. Bàbá sọpọ̀ kan náà ni wá kò síbi tá a lè gbé. Ọmọ Yorùbá mélòó ló ń lọ ìlú tí wọ́n lọ dẹ́rú ẹ̀ wò? Bí wọ́n bá pààyàn tán, Gumi ó jáde yóò sọ wípé kì í ṣe àwọn Fúlàní tiwọn. Tí wọ́n bá mú wọn tọ́wọ́ bá tẹ̀ wọ́n, Gumi á ní wọ́n ń pọmọ ìyá wọn lábẹ́ ìjọba kan. Ṣé ipá ò ti pin ìjọba yìí? Ṣé ìjọba tó wà nílẹ̀ yìí ṣé ọmọ odó tí wọ́n máa dọ̀rùn lásì? Ṣáwọn ẹni bí ṣé wọn ò ti gbàjọba mọ́ olórí ìjọba lọ́wọ́ báyìí? Ṣé kìí ṣe lóòótọ́ ni wọ́n fẹ́ pa ìran Yorùbá run, ni wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá? Àwọn àpẹẹrẹ táàrí yìí ń kọ́ o, kì í mọ̀ ṣe fíìmù. Ẹ̀yin ọmọ Yorùbá, èmi ò ní kẹ́ ẹ dìde ogun, ṣùgbọ́n ẹ mọ́ wòran. Ẹ má jẹ́ kó dìgbà tó bá ká wa mọ́lé ó ti dé tòsí tán o. Tòsí ló wà o, ó ti wà létí aṣọ o. Ibo lágbára àwọn baba ńlá wa wà? Ṣé ká máa jẹra wa lẹ́sẹ̀ náà la fẹ́ máa bá ká? Ó dìgbà tí wọ́n bá pa gbogbo wa run tán pátápátá. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run ló ní 2027 làwa máa sọ. Ẹ ti jẹ́ náà. Ìwọ náà ìwọ pápá leléyìí àmọ́ àkọsílẹ̀ ń kọ́. Àwa fẹ́ kí ìlú tòrò lásìkò yín ni, ṣùgbọ́n ṣáà ní tàn yìí ìlú ti bàjẹ́ kọjá sísọ. Tá a bá la fẹ́ kí ìlú tòrò, ibi tó dé yìí kò sómi tó tòrò ń bẹ, irọ́ là ń pa fúnra wa pé kò sí wàhálà ń bì kankan, kò sì yẹ kó máa jáde lẹ́nu yín. Olùrànlọ́wọ́ ló yẹ kẹ́ ẹ máa wá. Wọ́n bá nǹkan jẹ́ mọ́ yín lára, ẹ̀yin náà ń sọ pé kò rí bẹ́ẹ̀, kò ṣe bẹ́ẹ̀. Ṣókò àwọn tó ń sọ pé kò rí bẹ́ẹ̀ ni ń bàjẹ́ ní àbórúkọ sáà tí yín. Ilé làbọ̀ sinmi oko kẹ́ ẹ lógún ọdún bẹ̀. Ilé tẹ́ fẹ́ wá dé sídà ó dìgbà tó bá parun tán. Kí ló ṣẹlẹ̀ sí tó ààbò gan? Sójà wa ló dáa jù lórílẹ̀‐èdè àgbáyé, wọ́n ń ṣe peacemaking káàkiri, wọ́n ń rí ṣe. Ẹjọ́ sà, kí ló dé, kí ló ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tiwa gan? Ṣé ẹ mọ̀ pé nǹkan kan ti rọ́ǹgì ń bì ká àwọn kan ti gbàbọ̀dè? Àwọn tó sì gbàbọ̀dè tẹ́ ń fojoojúmọ́ dárúkọ wọn yìí, kò sí sẹ̀ríà kankan, kò sí alágbára kankan, kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe, kò sófin tó lè mú wọn. Ẹlẹ́yàmẹ̀yà ti jọ. Èyí tó tiẹ̀ wá fọ́ níjù, ọjọ́ wo la máa bọ́ nínú abáwọn kẹ́dùn gbogbo ìgbà abáwọn kẹ́dùn ni o. Abá àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí abáwọn kẹ́dùn. Ọdún wo lẹ máa stop ẹ̀? Ọdún wo ni? A máa investigate. Ọwọ́ máa tó tẹ àwọn tí ó wà ìdá ẹ̀. Mélòó lọ́wọ́ ti tẹ àwọn tó wọ́n ti tẹ̀? Ìjìyàwó lẹ fi jẹ wọ́n? Kí ló dé tó ń pọ̀ sí i? Ẹ má
jẹ́ ká máa béèrè lọ́wọ́ ara wa pé irú orílẹ̀-èdè wo la wà yìí. Already question yìí ti ń jáde torí kò sí ojúmọ́ kan tá à ní gbọ́rọ̀ ya àwọn báńdíìtì, kò sójúmọ́ kan sójúmọ́ kan tá à gbọ́rọ̀ yìí wọn. Ìgbèrè ọ̀tẹ̀ bá ti ń pàkan nìkan rú, ẹ wá sọ pé ẹnìkan lòun ń bọ̀ ó fẹ́ wá jẹ wárùn ni. Ṣé àwọn tó ń jẹ wárùn yìí náà èèyàn kọ́ ni wọ́n ni? Ṣé ẹ fẹ́ káwọn kábàámọ̀ pé tá a bá kúkú wà ní inú ìjọba amúnisìn kò bá kúkú sàn ju tá a fi ń jẹran ara wa lọ? Ẹ̀yin tẹ̀lé ń bàjọba tó wà ta yìí náà tẹ́ wà lábẹ́ omi tẹ́ ń lù fúnra wí tó fi ń jó fáwọn báńdíìtì, ọlọ́run mú yín o. Ẹni ọlọ́run ò lè mú kò tí ì dá o. Ẹni ọlọ́run lè mú kò tí ì dá. Kí ló dé, kí la ṣe? Kí lẹ̀ṣẹ̀ ọmọ Nàìjíríà, kí lẹ̀ṣẹ̀ ọmọ Yorùbá especially? Tọ́lọ́rọ̀ Nàìjíríà tá à ń sọ yìí gan kọ́lọ̀ kó ṣàánú wa ni. Orílẹ̀-èdè tó kún fún wàrà tó yin. Ẹ má jẹ́ kí wàrà bẹ̀ ó tán, ẹ má jẹ́ kó yin bẹ̀ ó tán. Ẹ má jẹ́ kí wọ́n Nàìjíríà kó dọ̀ràn sí wa lọ́rùn. Àwa ò gbàdúrà kó tù, ṣùgbọ́n kò ṣẹ̀ṣẹ̀ nínú kíran ó gbòmìnira. Ìran lè gbòmìnira kó mọ́ kúrò lábẹ́ Nàìjíríà, ṣùgbọ́n ká máa dètò ọrọ̀ ajé wọn ṣe, ká máa dètò ààbò wọn ṣe, kò sí tó burú ń bẹ̀. Ìtò ń jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ló ń ṣẹlẹ̀ yìí. Ìtò ń jẹ́ ká sọ̀rọ̀ ló ń ṣẹlẹ̀ yìí. Ikú oró, ikú ẹ̀sín, ikú ìyà láìṣẹ̀ láì lójú ogun. Wọ́n là kí ń gbélé ẹni ká fọrùn rọ, wọ́n tún lọ jọ́sìn. Àwọn tá a dẹ̀ ń sọ yìí tẹ́ bá sì ń pa ẹ̀ tán fọ́ nǹkan mọ́yàn lórí tí fídíò rẹ̀ ń jáde, kò sọ́nà àbáyọ. Ojoojúmọ́ ló ń jáde. Ṣé kìí ṣàpẹẹrẹ kí wọ́n fẹ́ pa wá run? Bàbá ẹ kíyèsára pẹ̀lú àwọn tẹ́ ẹ kó rọra o. Àwọn tẹ́ ẹ mọ̀ ó fẹ́ dàbí pàgbára wọn pọ̀ tí wà lẹ́yìn àwọn báńdíìtì yìí. Agbára báńdíìtì náà ti lé kan sí o. Ẹ mọ̀ pé olóògbé Abacha sọ̀rọ̀ kan, ẹ rántí ọ̀rọ̀ yẹn mi ní sọ, ṣùgbọ́n tí ń pẹ́ jù sá. Àwa ò gbàdúrà ogun o. Èyí tí wọ́n ń sọ pé wọ́n lè defend, lóòótọ́ òfin sọ pé a lè defend ara wa, ṣùgbọ́n ikú ní ń kó káwọn èèyàn mọ́lẹ̀ yìí. Fúlàní mélòó ààrẹ lẹ gbọ́ pé wọ́n fi kú oró pa? Bọ́wọ́ bá tó tẹ̀ wọ́n á tó kó wọn láwọn agbófinró lọ́wọ́ ni. Yorùbá mélòó ni Fúlàní ti wá pa? A gbọ́dọ̀ mọ sọ́jú báyìí lọ́kọ́ mọ́ dògùn àtọ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ṣe pé ogun ti wáyé, ó ti wà already láwọn apá abìkan ju bìkan lọ. Àwọn kan ti ń kógun jà àwọn kan léyìí tá a rí tá a lè sọ pé kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ̀rọ̀ tí wọ́n á fi sọ wípé wọ́n bọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ kó lu ọmọ dèrò ẹ̀wọ̀n. Èké dáyé àṣà dàpọ̀ mu, wàhálà ti dé, freedom of speech ò sí mọ́. Kárí ń tá a rí tó sojú kòró tọ́já ìsọ̀ ká mọ̀ lè sọ, àìsọ̀ a lè sọ. Níbo là ń lọ? Bàbá sọ fáwọn tó yẹ ká sọ fún, ṣé wọ́n máa gbà ni? Àní Nàìjíríà ti ń bàjẹ́, ó kú kó pín yẹn kẹ̀. Nǹkan ti dé, pàápàá jùlọ sílẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ ìran aládé tẹ́ ẹ gbàbọ̀dè, ẹjọ́ ìpàdé wo ní Gumi wá ṣe? Ta ló wá bá ṣèpàdé? Gbogbo ẹ̀yin tó dé sọ́dọ̀ yọ yẹ kán fura sí yín o. Ó yẹ kán fura sí yín o. Èèyàn kan lóun ń bá wọn tó ń fẹ̀mí ṣòfò, òun bá wọn ṣèpàdé. Irú ẹni bẹ́ẹ̀ la dẹ̀ gbé wá sí ilẹ̀ Yorùbá. Ẹnu tiwa ò kálù mọ́, agbára ò sí mọ́ láti dẹ́kun nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa. Níbo lágbára àwọn baba ńlá wa wà
àwọn tó wà lọ́wọ́ wọn ẹ̀ jẹ́ wọn orí ìlú pàápàá jùlọ ẹ̀yin ọba yìí, ẹ̀yin ọba aládé gbogbo tẹ ìjà lásán lẹ́kàn ń bára wọn yín jà, ìwà burúkú lẹ̀ ń hù láàrin ìlú. Security orílẹ̀-èdè wa kò jẹ́ lógún ká sọ pé security ìran Yorùbá kò kàn yín, ọ̀rọ̀ ọmọ ìran yín ò kàn yín. ẹ̀yin baálẹ̀ ẹ̀ tí ì tó pera yín jọ, ìtò ń ṣẹlẹ̀ ní Kwara yẹn kò tí ì tẹ́kọ̀ọ́. Kò sí àwọn tẹ́ fẹ́ dẹdẹ eléyìí ẹ tètè ta mọ́ra ni. Ẹ mọ̀ wá àwọ̀ kiri ó bọ̀ àwọn ládéèdè igi gogoro má gún mi lójú òkèrè láti lọ. Eléyìí ti wọlé o, kódà ó ti gún wa lójú. Bàbá wa Tinubu, what is the next solution? Ẹ̀yin securities lóríṣiríṣi, kí ni solution? Ṣágbára yín ká, ṣówó ẹ̀yin náà bí ẹ ṣe ń pa yín tẹ́ ń gbẹ̀mí yín. Ẹni tó dé lárí o, ẹni tó máa kan àmọ́ ó ti dójú ẹ̀, ibi ò ní kan wá. Ẹ stop àbàwọ̀n kẹ́dùn, find solution. Security is the most important. Ìròyìn kan jáde lé alẹ́ lásìkò yìí, mo rí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gidi ni bàbá Tinubu sọ. Wọ́n ní kò sí nǹkan tó kà wọ́n tó dé bá àwọn kọjá ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí. Wọ́n ló ń kọ àwọn lóminú gan tó bá jẹ́ bó ṣe jáde nínú ìwé ìròyìn. Nothing worries me more than Nigeria security crisis. Bàbá wa Tinubu ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ kó wọ́rí yín, ẹ yé sọ̀rọ̀ nípa báwọn kẹ́dùn mọ́, ẹ tiẹ̀ má sọ nǹkan míì mọ́. Níbi tí ẹlẹ́ ti kí Ewì of Adó-Èkìtì fún ayẹyẹ 100 ọdún 80 years àti 35 years lórí oyè baba ńlá bàbá wọn, lásìkò yẹn nílò ẹ̀. Àwọn agbẹnusọ yẹn bá wọn sọ̀rọ̀. Àwọn kan tára ló fẹ́ gbọ́ ni solution sọ̀rọ̀ bandit. No solution to banditry, sir. Ẹni fèlò. Gbogbo ọ̀nà ní kẹ́gbà. Àpẹẹrẹ tó wà nílẹ̀ yóò dára rárá. Bó bá jẹ́ Trump náà ní ọ̀ràn ìlọ́wọ́, ẹ má bínú o. Èmi ò sọ pé dandan kí ẹ ní kí Trump wá o. But ẹ stop à ń bá wọn kẹ́dùn. It's not good. Èmi báyìí pé Trump o, ẹ̀yin lẹ láṣẹ o, ẹ̀yin làárẹ̀ o. I'm just saying it. Ikú ò ní wọlé tọ̀ wá. Ṣéun Agbọ́lá lórúkọ mi. Ilé ìpọ̀ o. Òkú àwọn ará Kwara tí wọ́n panu ṣọ́ọ̀ṣì yẹn pọ̀ o.